ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ tí K1 yìí tán sọ̀rọ̀ pé àwọn àfáà gan oríṣiríṣi àfáà ló ti bọ́ta sọ̀rọ̀ but there's something about this àfáà Oníkíjìgbà ẹ máa rí i pé wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú wisdom, is very intelligent, is very smart. Àwọn ò believe nínú from the video tó ṣe yìí àwọn ò believe nínú pé káwọn fi sword padà fún sword. Now he's saying that he made an example. Wọ́n sọ example kan sìn wọ́n ní pé ìgbà tí K1 ìyá wọn kú làwọn ṣe lọ pé tí wọ́n bá ní pé bọ́n ṣe wá sọ statement yẹn táwọn bá bínú kúrò ń bẹ̀ pé lórí social media náà lọ ti máa criticize àwọn pé àwọn bínú kúrò ń bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀nà àwọn wá mọ̀ pé táwọn bá bínú àwọn other affairs náà máa bínú pé ṣé wọn ò ní mọ̀ pé wọ́n máa dójú ti K1. From there wọ́n ti tún lose another member of Islam. Wọ́n tún sọ̀rọ̀ ń pa wọ́n kò give so many examples pé àwọn ò lè force K1 kó sọ sorry understand pé kò sí nǹkan táwọn lè ṣe àwọn ti ṣe part táwọn as a good Muslim. Ẹ jọ̀ọ́ ẹ drop comment kí lẹ like and share kí lẹ rí kọ́gbọ́n ní ara bàbá lára àfọ Oníkíjìpá èmi kọ́ gbé kéèyàn ní wisdom kéèyàn má yára máa fìjà padà. Ẹ jọ̀ọ́ ẹ drop comment ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu. owó zambia lánàá nìkan sọ̀rọ̀ ìjẹ̀bú gbégbá náà ọ̀yẹ́ kí sẹ́wùlò obìnrin kò ń bẹ̀ ni àbùkù lánàá kì í sàbùkù àwa là ń pè yàn sẹ́sìn mú ọba tún bínú kò ń bẹ̀ yín náà dẹ́tù lọ pé àwọn ìbáfọ́ ọlọ́run làwọn ọyẹ kó o ṣe sùúrù náà ọ̀yà rẹ̀ ọjọ́ ìbànújẹ́ lọ́wọ́ àfún èkìní ìbànújẹ́ ló mú ló fi rí àti báwọn àwòkọ́sẹ̀ wo náà wà rí lára wọn ní ìsìn. wàlá ọkùn tó bá sọ́ndì gàlí ìdọ̀lìkọ́lì bí láàárọ̀ máa dùn mí ní àlìkà lásàlẹ̀ ìbìmọ̀ sọ́yìtìr. ṣé bóun ni ohun yìí nìyẹ́ ẹ̀kú nígbóná gbooru ìyẹ́ ẹ̀kú ó rí ìyẹ́ ẹ̀bọ̀lẹ̀ ìyá kú fèmí náà rí àníjọ́ tí àmìkù nǹkan á ní mo níwà sí mo débẹ̀ mọ̀ sókún ní ilé ṣe ìyẹ́ wa kú ọ wá ní ìyá rẹ̀ bọ̀lẹ̀ ọ wá jọjọ́ ìyàwó ní wọ́n sọ fáwọn yẹn pé bàbá kí ìbá ètò bẹ́ẹ̀ nídé bẹ́ẹ̀ àwọn kan ní máa gbọ́ àwọn èèyàn ó sì gbọ́ ó nídé bẹ́ẹ̀ ó sì pààyà ẹ̀tì ọkọ̀ àwọn èèyàn ti ọwọ́ wá kí n wá rò pé jẹ́ ń lọ sán lẹ́sàn kí èsì kí tó jẹ́ mùsùlùmí ọlọ́mọ wá débẹ̀ ìdé èèyàn wá ṣe ẹnìkan làákà ìdá fún kò tún gbọdọ̀ ṣe ní mọ́ a lè ṣe wá sí fóun ní ìsìn pé ìdé èèyàn ló ṣe ọtí wọn gbọdọ̀ máa bẹ́ẹ̀ mi wípé èyí ṣe tí yẹn náà wá sẹ́yìn ìta gbangba. wàbí máa ti mi lọ́lọ́ ìdálọ́ ọlọ́gùn tó bá sẹ́ndì gàlí ìzọ̀lìkọ́lì bí láwọn dùn mí ní àlìkà fáàfù ánìhùn واستغفر له وشاورهم في الأمر فإذا عزمت وتوكل على الله. kí ló dé ń ta akétàdé lò ó ọ̀kan náà wà yìí máa wá dà pé mọ́mú sáfì àgbọ̀nmọ́dì kí wọ́n pè wọ́n ní lọ́jọ́ kan èrò tí mo wá sọ̀rọ̀ ẹ̀mí ẹni tó ga ní wọ́n ń gùn wọ́n lọ wá yọ bàtà ẹsẹ̀ rẹ̀ ní wọ́n ń kó gbogbo àyà rẹ̀ àwọn ọmọ tí wàá rò pé nǹkan ó nìkan kò tẹ́mi ó lẹ́mìí ìbí yìí tí ń kọjá ààyè rẹ̀ wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀mí yìí yí pé ǹjẹ́ nǹkan kan wájú ọlọ́run mo sọ wá sí Èkó yìí náà ni ó kọ́ lé òun mo fi ṣe sàrà bàbá tó bí wọn lásìkò àwọn reluwé àwọn òyìnbó òṣìṣẹ́ reluwé ni àwọn fámìlì wọn kọ́ mọ́sálásí kì í wá wá mọ́sálásí kò ní wá wọ́n èrì ó lè jóṣù mẹ́ta tó bá dé yóò tún wálẹ̀ kan wọ́n wá rí mọ́sálásí tó bá kú ní abáná òun ní ṣe bẹ́ẹ̀ni tí èyí wá mọ́sálásí bóde ní sùpọ̀ wá sí ọdọ́ kẹta làwọn kí ni wọ́n pè wọ́n kírísẹ́nì bá lọ sí ìtọ́sọ̀ ogun fámìlì rẹ̀ di kírísẹ́nì rẹ̀ kémi ọwá sọ́ńtà gbangba níjẹta àwọn èyí ti pé tọ́ bá ti wá mọ̀ níbo lè apologize èmi lọlé gbogbo àwọn afọwádìí ká dójú tì kọ́ lóhùn òṣèṣì láàmù mọ́ ibo nígbé ìwọ̀ wájú ọlọ́run. ọ̀bì bẹ́ẹ̀ bá ti rí dàlá ìlú ìdálẹ́wù wọlé kùntà bá sọ́nìkẹ́sì ìzọ̀lìkọ́lì bí lọ́wọ́ dùn ní ìyáwólíkà fàáfù àníwó wàsáyé bìrì làwọ̀ wàsáwìrìwò èrè àbúrì wáyìlá àzábùtà wátàwá tàlí àlàláyé ìgbà ẹ̀lá
dàkún anábì nàìjíríà wò ọ̀pọ̀ náà aláìní sẹ́kàbá ń wà náà àbùkù olóhùnbó mo ní o síríọ̀sì bọ́bá gbẹ̀yìn bá tẹ̀ wá kàn mí lábùkù tọ́lọ́wọ̀ kàn mí lábùkù tọ́lọ́n bá bá fi kọ́ àbùkù tọ̀dọ̀ rẹ̀ kọjá ju ká tọ́lọ́ lọ́wọ́ kàn mí lábùkù lọ ábẹ́ ìta sí kò gbèrè àbùkù ó rí pé ńgbà tẹ́rì ọ̀kan dààmú ẹ tójú kọ́ wá dìde wọn sunkún ọlọ́run fẹ́ràn yín mí náà sì fẹ́ràn yín o ni mo fi pa yá mi tì níjọ́ yá mi kú mo fi wá dúró tì yín ẹ bá ń ṣàdúrà fún yá mi ẹ̀rí ọkàn nu ẹ dákun